Abdulrahman Al-Tayuti radiyallahu ta'ala ẹgbẹ́ ìwọ́n mẹ́wàá gbáyà kò jẹ́ tán táàbà ẹgbẹ́ bàbá yẹn kú 15 years bàbá yẹn kú 15 years iṣẹ́ rẹ̀ ò tẹ̀ dákẹ́ ó ń ṣerú wàhálà ẹ yọ 15 years kó o mọdé rí mélòó mo kù. man yataki wa yasbi ó tẹ̀ kíkì kí n torí kébí balẹ̀ tẹ́kẹ́ ní kése. man yataki wa yasbi bàbá mi ṣe ẹ wá tẹ̀ dẹ́dẹ́ bàbá gbá sí pé lápásán tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ bá mọ̀. man yataki wa yasbi fa inna Allah la yuli'u ajra al-muhsinin. lọ́sọ̀ọ́sà dé àwọn jòkó bá fi àbí bá ti jòkó tí àwọn ò bá ti sùn yóò mọ ọgbọ́n tí ń sọ. wọ́n wá gbé oúnjẹ wá fọ́mọ̀ kan ó wá jẹ́ egun àtẹrin egun yẹn náà lẹ́ra àmì egun ló pọ̀ bẹ̀. obìnrin yẹn wá sọ pé mo jẹ́rìí kì í ṣe aláàjì ló kú oúnjẹ yìí kì í ṣe bàbá ló kú. La ilaha illallah. mo fi Al-Qur'ani. innahu man yataki wa yasbir. kí ló dé wọn máa jẹ́rìí yìí ẹ̀ ń tọ́jú ọmọ ọlọ́mọ ẹ̀ tọ́jú wọn lásán ẹ̀ ń tọ́jú wọn kalẹ̀ fún gbogbo tẹ́ ẹ bí ni. innahu man ìwọ òbí tó lọ dúró wípé gbogbo ọmọ ọlọ́mọ ó máa takò wọ́n náà lọ fẹ̀mí balẹ̀ gbogbo omi tó ń bá bí láyé bá fẹ́ sọ̀rọ̀ láyé ayé ọmọ tó dé wọ̀. innahu man yataki wa yasbir. ìwọ tó tún ò bá mú tó fẹ́ jẹ́ káyé gẹ́ẹ̀tì ẹ̀ sọ pé Allah. innahu man yataki wa yasbir. Fáàkì sẹ́gbẹ̀ẹ́ kan ni. Ẹni ẹ jù bẹ́ẹ̀ lọ. Bàbá bá ti ṣe àbí ká kí yín kí ẹ̀ máa bá sọ ọlọ́run bọ̀ tọ́lọ́run fi wá da arúgbó báyìí. Ọlọ́run mọ́jọ́ ó bàjẹ́ fún yín láéláé. Tani ò ní fojú sunkún ọmọ? Tani ò ní fojú sunkún ọmọ? Tani ẹni tí ò ní fojú sunkún ọmọ kó náwó ni? إن المكارم أخلاق مطهرة فالعقل أولها والدين ثانيها والعقل أولها والدين ثانيها. Àwọn ọba ti ṣe èyí tẹ́ ẹbí dúró tọ́lọ́run ló pọ̀ ẹ dúró tán. Bẹ́ẹ̀ bá dọ́dọ̀ yín pẹ̀lú ìnira ẹ fi gbogbo tẹ́ ẹ ní káwọn yóò wèrè lẹ́sìn wò náà káwọn yẹn tí ò bá dùn ìmí ìbẹ́lẹ̀ yín náà ní sítáàmù. Àwọn arọ ẹ ti sọ wọ́n di ẹlẹ́sẹ̀ méjì. Ẹ wá sàánú kó wá ẹni kọ́ mọ yín mọ iyọ̀ kalẹ̀ àmọ́ kóun náà fura. Tóun náà fura. Ọ̀tá bá bẹ́ẹ̀ ní gbogbo o. Àwọn àgbàlagbà láyé wọn ẹ̀ ń bí. Adímì lọ́wọ́ kò rí mi lọ bí iṣẹ́ lónìí. Ẹ má bínú. Ilé fọ́tọ̀ yín ló jẹ́ kẹ́yìn. Ìkúnlẹ̀ ni o. Oyè yìí ìwọ tó rẹ́rùn náà kó yé wọ náà. إن المكارم أخلاق مطهرة. Bàbá mi ṣe ní tí mo fi ní kọ́ máa yín wọ èyí pọ̀ o. مكارم أخلاق مطهرة. Gbogbo ọmọ tí bàbá rẹ̀ bá já lágbára kó lọ múra. مكارم أخلاق مطهرة. Àwọn kan lè ṣe pé ó fẹ́ tó ọ̀pọ̀ ẹ̀ náà. Táwa mójútó ọmọ ẹ̀. Bàbá ẹrú gbogbo tẹ́ bí wọ́n lọ bá. مكارم أخلاق مطهرة. Wọ́n mi ìyálàjà ilé ìgbàgbé. مكارم أخلاق مطهرة. Gbogbo tẹ́ ẹ bá mọ̀ tẹ́ fi wo wọn yẹn fi wo wọn. Nítorí àwọn tó sọ̀tà yín, àwọn tí wọ́n tá ń pè lágbàlagbà wọn, ó yí àwọn náà fi ti sọ yìí. Káàmì àwọn tó tòbó yìí jẹ tí wọ́n ń bá yín sọ̀tà. Àwọn bá kádàrá lérí nínú wọn rí kankan sí wọn. مكارم أخلاق مطهرة. Ẹgbẹ́ láàrin àwọn àbá àgbà túláàsì láti wá. مكارم أخلاق مطهرة. Nínú wa. Bàbá ẹgbẹ́ iris tó jiná. Bẹ́ẹ̀ ni tó kọ̀ fún wa. Apáyàn tó máa kú ó di eyín. Táṣì sọ pé Tọ́ kí o kí o òní sọ́kọ̀nà mi lálẹ́ àná. Inú gbó yìí dúdú sáà ní pàdé olè mo ní
Yàmi kó o máa ń pè lásìkò fún mi. مكارم أخلاقهم طهرة خلاقي أولها والدين صالحا. Olóòmọ tó ń pè lásìkò fún mi. Òun ò ní ìdí ẹsẹ̀ ṣe é jọ ṣe gbọdọ̀ kan sọ ni yóò sì tọ́. Bàbá gbogbo ń tẹ́ bí ní kẹ́ ẹ ró gbogbo àwọn tó dòbò yìí kódà kan ìyàwó àfa àyè fẹ́ràn ara wa. Ẹ rí i pé bí ìkankan bá ṣẹlẹ̀ àwọn àfa náà láti máa ṣàkóbá. Àfa ẹgbẹ́ wa. Bí tí máa ń ṣe rẹ mú dáadáa. Bí tí máa ń ṣe nù òun náà ni ó máa lọ jíjà àwọn tọ̀hún yóò sì máa wá dọ̀rẹ́ bí pẹ́pẹ́ kú yóò sì máa lọ ṣàbòsí. Bàbá gbogbo tẹ́ bí ní ẹgbẹ́ gbogbo tẹ́ ẹ bá ní fún ìgbẹ́ ní màkàrí wọn. ìnàlẹ́ màkàrí màkàlá kò mú bàrẹ̀ tán. Bàbá ẹ má bínú ẹ bí mi lọ́mọ abẹ́ ìgbàgbé pẹ́pẹ́ tọ́jú kankan sẹ́mi o ẹ gbàgbé ẹ o ẹ kó fún Ọlọ́jọ́ lè àmọ́ ẹ ṣàdúrà pé kọ́lọ́njọ́ ní sùúrù láti lò ó. àkàlà kò mú bàrẹ̀ tán. Ẹ̀yin yóò tó o wáyé ẹ̀dógún ẹ̀mí kan ni bẹ́ẹ̀ tí wọ́n jogún ẹ̀hún ẹ̀yin náà ti bíbá rẹ̀ tán nítorí ìkẹ́kẹ́kọ́ àwọn akẹ́kọ̀ọ́ mọ ìgbà àdúgbò lánàá. àkàlà kò mú bàrẹ̀ tán. Bẹ́ẹ̀ ni mo ti pọ̀ yìí kò ní dùn mọ́ wọn tán àmọ́ ń bọ̀ wá kò ní bọ̀ wá pa ayé lẹ́yìn ẹ̀yìn omi wàlúùláyì ẹ̀kọ́ náà mo tún fi búra káwọn àwọn èèyàn fẹ́nu wọn tí a sì tí wọ́n yí mú ìṣẹ́jú sọ̀rọ̀ yìí á gẹ̀ tiẹ̀ sẹ́. àwọn olókìkí lè ta wa. Sẹ́ẹ̀sì fún mi bó ti wà àwọn ẹ̀yà sálámù oyè ọ̀dọ́ dà. Ẹ̀yà kún wọn lọ. Bó sẹ́yìn mo ti rí hùn sẹ́yìn mo ti rí hùn wọ́n máa ń gbéṣẹ́ fún àwọn àdìgí kan fẹ́ kú yóò tún wá gbéṣẹ́ rẹ̀ fún ọmọ rẹ̀. Wọ́n máa ń wọ́n ní. Ibi tí wọ́n sì bá ṣẹ́dé nítọ̀hún ibẹ̀ lòun náà ti tún bẹ̀rẹ̀ iṣẹ́ ibi tíṣẹ́ yín dé bàbá ìtókùtà fẹ́ ní gbé ṣé gbogbo yàrá yìí bó ti lọ sú àyí tí gbogbo yàrá náà ti lọ sú àyí káwọn ọmọ yín gbéṣẹ́ kó mọ́ gbèrò mọ́. Fàyàjì yóò wà lọ wá dínú sálẹ̀ fàyàjì yóò wà lọ wá dínú sálẹ̀. Tani ò ní fojú sunkún ọmọ ó dà ìwọ tẹ ẹ bá sọ̀tà. Abádisé. Ọjọ́ sọ̀tà bàbá. Ìwọ tẹ̀ ẹ bá sọ̀tà bàbá wa bá ní ṣe náwó rẹ méjèèjì. Kí bá sọ̀tà. tó lẹ́yìn tí ò bá ti náwó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fura sí. Fúrásì. torí tó bá lóun kò gbé irọ́ ni o. Kò tó gbé o. kò tó gbé o. Kò tó gbé o fúrásì. wọ́n bá gbé lẹ́yìn lẹ́yìn lọ́lọ́. Lálẹ́ yìí púpọ̀. Ọjọ́ ti lọ. Àwa mú bídí. Àwa ni mo fẹ́ bá sọ̀rọ̀. Àwa mú bídá. Àwa ni mo fẹ́ bá sọ̀rọ̀. Wọ́n láwọn oníṣòkòtò tẹ́fẹ́tẹ́fẹ́ lẹ́nu yìí. Àwọn adẹ́dò. Àwọn dà ká jáde gan. Àwọn adẹ́dò. Láwọn tí kéwú òye. Tó já sí pé translation English mọ́ Yorùbá ni wọ́n ń gbà. Ẹyin tán ká nìyẹn. Mo ló dùn mí tó de ti fẹ́ rí ìlú yìí wọ́n á sá kúrò mo lé wọn kúrò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi lọ́ọ́ yọ̀ láàyè. Bó ti jẹ́ nù. ìkan ń gbé ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi ó ralẹ̀ ó wá bẹ̀rẹ̀ lé ẹ mọ̀ gbàgbà kò wá ó ralẹ̀ ó wá bẹ̀rẹ̀ lé kíkọ́ ó wá kọ́ lé lílẹ́dì ó wá lọ́ọ́ gba tẹ̀lé bó ṣe dé ìjọ kan èmi kàn rí ni ó bá mú snake jama ẹ mọ̀ tó pè ní snake jama àmọ́ àlálá ó bá bẹ̀rẹ̀ sí ní kí wọlé Wèrè aṣọ ni. mo bá lọ bá a mo ní lágbájá kí ló dé máa kí ló ṣẹlẹ̀ Ó lè ti yá o. so orí kété bẹ̀ ni àbí kí ló rí ó ní kí n ṣe kété o bàbá máa ń wó ilé yìí kan lẹ̀ ní ó ní kí ló ṣẹlẹ̀ ó ní títí máa fi wó kalẹ̀ ní wípé owó ànábì ò kọ́lé. Sallallahu alaihi wasallam. sì bá wà náà máa ń bẹ̀. Sallallahu alaihi wasallam. gbogbo ẹni tí ó bá wà jẹ́ náà láàyè yìí mo fẹ́ kó náà wẹ̀ sókè àwọn kan kan pa wà nábì ń bí. Sallallahu alaihi wasallam. Uhibbuka ya Rasulallahi wa ma yuqarribuni ila ar-rahmani qurba wa yakfini min al-uqba najata iza usira libata ma amani aba iza usira libata ma amani aba
ilaha illallah. Bàbá ní ṣé ó ti bẹ̀rẹ̀ sí ní wo tí mo lọ búùtì. Ipe má ba ayé ara rẹ jẹ́ tó o sì wà láyé ayé rẹ sì fi tún bàjẹ́. Ló wá ní Ànábì òkọ́lé onígbẹ́nu sọ́hùn. Ó ní Ànábì òkọ́lé ní sọ fún ìyàfà. Ó ní àti wípé àwọn aṣáájú wa ti sọ fún wa wípé ẹni tó bá fowó tí ò mọ́ kọ́lé ó máa wọ náà. Olùn fi kọ́ tiẹ̀. Owó náà ń pèrè owó tí ò mọ́. Sọ́yà ẹgbẹ́ sínú owó ni. Tí ẹ bá ṣe pé ilẹ̀ dàgbọ́n. Kí ni jẹ́ kówó kan mọ́? Owó ni wọ́n sọ pé owó tí ò mọ́. Kò mọ́ lọ́lọ́run ṣe fún mi. náà ni Kò mọ́. Kò mọ́. lẹ́ntì ń fún mi. Kí ni jẹ́ pé kò mọ́? Qala Shaykhu Dasuki. Àbá Ádámù káì ọlọ́run ló dáa fún ọ. Kò fẹ́ jẹ́ ìjìnlẹ̀ púpọ̀, ó tètè fà mí lọ bí kí n lọ. Al-muridi ma'a shaykhi. Àbá Ádámù gbogbo tọ́lọ̀ ṣe fún ọ ní mọ́ ìbànújẹ́ lágbàá. Ala suratil mayyiti Mùrídì ma'a shaykhi. ìwọ tó jẹ́ mùrídì tó wà láàyè yìí, ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀. Al-muridi. Mùrídì sí ṣéwù, kílẹ̀ tọ́ ṣéwù náà sí. Al-muridi. Nítorí tá a bá fẹ́ tírìtì gbé kílẹ̀ tọ́ mùrídì sí ṣéwù, a gbọ́dọ̀ tírìtì kílẹ̀ tọ́ ṣéwù náà sí. Mùrídì. A ní wọ́dà tó opposite ẹ̀. A ní word and opposite Náà ló fi wá bẹ́ẹ̀. ló fi wá bẹ́ẹ̀. Ṣé káwọn èèyàn máa rí ní tí mo ṣe níṣẹ́? Má kà á gbòó. Al-muridi ma'a shaykhi. Mùrídì lọ́dọ̀ ṣéwù rẹ̀. Ìwọ tó jẹ́ mùrídì tó wà ń bí tó ń kọ́ mi tó ṣàṣùpara létí rẹ̀ ńlá. Ala suratil mayyiti. Orí tó bá ti wà lọ́dọ̀ ṣéwù rẹ̀, o ní súrà kankan tó gbọdọ̀ máa ṣe, o ní ṣesí kan kí n gbé wá ní Yorùbá bẹ́ẹ̀, o ní ṣesí kan tó gbọdọ̀ máa ṣe, o gbọdọ̀ máa ṣe sí òkú. Ó wà níwájú ṣéwù rẹ̀, o gbọdọ̀ wà lọ́dọ̀ ṣéwù rẹ̀ ní ìgbé o ti kú. Gbogbo wa la mọ̀ yí pé ìwọ ìyàwó tó wà lọ́dọ̀ ọkọ rẹ náà, o ní ṣesí kan tó gbọdọ̀ ṣe, o gbọdọ̀ ṣe sí pé o ti kú lọ́dọ̀ ọkọ rẹ ni tó o bá fẹ́ jèrè ọmọ. Ìyàwó ọkọ rẹ ó sọ ọkọ tó sọ. Ọkọ rẹ ò ní ti wí nǹkankan, ẹ̀mí rẹ ti balẹ̀ pé èsì mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ńlẹ̀, èmi fi ọ́lẹ́mi balẹ̀ níjọ́ tó bá ń pe gbogbo ọmọ ayé dá sọ̀rọ̀, ọmọ rẹ ò bá wọn kó bàtà. Lórí wọ́n tẹnu ẹ̀ fún fẹ́lẹ́fẹ́lẹ́ bí ti wí ìhun àyà rẹ̀ ń dá wípé yé ọmọ irin èébú kọ gbogbo orin táwọlé ọkọ rẹ fẹ́yàwó méjì ìwọ náà ló fòkun lé fẹ̀mí balẹ̀ níjọ́ tó ọmọ tiẹ̀ tó bá lọlé ọkọ wàláhì kò ní ilé ọkọ gbé. Ìwọ tó wá jẹ́ mùrídì tó ń gbọ́ mi máa ń gbọ́ ọ yé mùrídì tó bá wà lọ́dọ̀ ṣéwù rẹ̀ láàràkátún. Mùrídì ò ní sọ̀rọ̀, mùrídì máa ń dákẹ́ níwájú ṣéwù ní àgbákò tí mo kàn láyé lónìí. Ó ní pé gbogbo mùrídì wọn ní ṣéwù wọn ò ní ti wí kẹ́límọ̀ kan, wọ́n ti mèsì mẹ́rin tí wọ́n fi fún un. Máa fún ṣéwù rẹ lẹ́sìn, ìwọ náà sì ní kúrò lójú kan. Ṣéwù Dasuki ní sọ kì í sọ̀rọ̀ mi. Ṣéwù Dasuki ní mùrídì gidi lọ́dọ̀ ṣéwù rẹ̀ kò gbọ́dọ̀ ṣe ara kankan, yóò dákẹ́ ni jẹ́ wàhálà kàlámù, kò sì gbọ́dọ̀ sọ gbólóhùn kan. Ìwọ ìyàwó tọkọ rẹ ń bá wí tó yín múlẹ̀ lérí, mo fi ọ́ lẹ́mi balẹ̀. Níjọ́ tí kó wá bá ń jèrè ọmọ wàláhì ọmọ yóò kàwọ́ ọmọ yìí. Nítorí wípé èèyàn kì í ṣe bẹ́ẹ̀ wá dé orí. Wala yakdiru an yatahaddatha bayna yadayhi illa bi'izni. Wala yakdiru an yatahaddatha bayna yadayhi illa bi'izni. Wala yakdiru Gbọ́dọ̀ lè sọ nǹkan kan.
gbọ́dọ̀ lè wí nǹkan. ayọ̀dà àjàsà bẹ́yìn àyàdá yìí ńlá bìsìnì. gidigidi lọ́dọ̀ ṣe wù ó gbọ́dọ̀ lè sọ kankan wọ́n yà kó gbọ́dọ̀ lè mí fíkẹ́ yóò dákẹ́ kó gbọ́dọ̀ ro kankan lọ́dọ̀ ṣe wù rẹ̀ kó gbọ́dọ̀ lè decide kó máa dákẹ́ bí ìdìdìrín ní. wàlá ya'malu shay'an illa bi'iznihi min zawajin. èyí tó dùn mí bẹ́ẹ̀ púpọ̀ àbábá ní wàláì àwọn tí níjọ́ mi níbi fúnmọ̀ ẹ̀ ń túra tán báwọn ọmọ mi ṣe sọ fún mi pé ìṣẹ́jú márùn-ún ó ti ní pàtí máa fún àwọn lógo mo ti gbọ́ ọyé báyìí àmọ́dọ̀ yín kọ́ ni ìgbọ̀nà ti túra lẹ̀ àwọn tó yẹ ká sọ̀rọ̀ fún kò yẹ kí wọ́n lọ létán ká tó sọ̀rọ̀ fún wọn. aláì wọ́n sì ti lọ létán wọ́n ti lọ. iṣẹ́ tẹ́ gbé dání iṣẹ́ dáwà iṣẹ́ ọlọ́mọ kéwú káwọn ọmọ kéwú wo ló rárá mọ́tò fún yín káwọn wọ́n ń jẹ gbádùn pẹ̀lú ìyàwó ìmí ń kó hòtẹ́ẹ̀lì fún ìyàwó nípa 20,000 50,000 èwo ló mú adé ara fún yín náà lọ́mọ àlè kó àwọn. ìwọ náà sáré wọlé lọ sùn. kó àwọn ti wọlé lọ sùn. àmọ́ ìjókòó ẹ̀yin àgbàlagbà gbọ́dọ̀ kún mi lójú mi gbọ́dọ̀ ọ̀kun ni mo jẹ. bẹ́ẹ̀ni. wàlá ya'malu. wàlá ya'malu shay'an illa bi'iznihi min zawajin. ìtọ́mọ̀ mi fi payé ara rẹ̀ jẹ́ ní mùrídí òun ni wípé ntáyé rẹ̀ fi pàjẹ́ yẹ́yẹ́ ó fẹ́ ṣègbésẹ̀ ó wá dákẹ́ kò tún lè sọ kankan kò lè dámọ̀ pẹ̀lú ṣéwù ẹ̀ ó tún wá gbé ìsìtú ó wá gbé ìsìtú mùrídí gidi sì ní kò gbọdọ̀ dára láì ṣe kó ṣe kí ni ó bá ṣéwù rẹ̀ sọ̀rọ̀ tí ṣéwù wá fún ní ìsìn ní pé lọ́ọ́ ṣe nítorí tá a bá sọ̀rọ̀ ṣéwù èyí ṣàdédé jẹ́ ṣéwù fà màá sọ dí o ìwọ tó bá ń gbọ́ mi kó lè mọ́ ní gbọ́ mi ẹni tó lọ léèwé bàbá wa abániṣe ẹni tó lọ léèwé ní ọdún mẹ́fà ó lọ primary school lọ́dún mẹ́fà àbí ó parí primary school ó lọ secondary school lọ́dún mẹ́fà ó dọdún mélòó ó dọdún méjìlá ó wá kúrò ní secondary school tó bá wọ yunifásitì tó lọ́dún mẹ́rin àbó lọ́dún márùn-ún ẹ bá sọ ọdún mẹ́rin mọ́ ọdún méjìlá ó dọdún mélòó nù ó di 15 years tó bá yẹ kọ́ ọdún márùn-ún ọdún mẹ́rin ló sì lò ó lò 16 15 nìyẹn tí bàbá wa bá ní ṣe tó bá lọ bá wọn wọ́n bá kọ́ ọ ní ìsinmi tó o bá sáyẹ́nsì láàrin 15 years tó o bá sáyẹ́nsì mi láàrin 15 years tó o lò ṣe rí dọ̀gá. wọ́n ti sílẹ̀kùn fún ọ. wọ́n gbọ́dọ̀ sílẹ̀kùn fún ọ. wàlá ya'malu shay'an illa bi'iznihi. bàbá tẹ́mi fi pàwé tìǹù ní tí kú òléèwé tọ́gbà tó kọ́ mi ti ń wá. yà ń ṣe jálà bí. tí wàá fi kankan lẹ̀. mo ti wá rí i pé kìí sọ̀nà bẹ̀rù lọ́lọ́run fẹ́ rán mi màá mi ní fọ́dà fúnifọ́ mi fi yẹn lẹ̀ kìí ṣe bẹ̀ yẹn màá kàn wéṣọ owó yìí èyí tọ́lọ̀ fẹ́ jẹ́ mójútó rè káàní ọmọ tó wá jẹ́ ọmọ ló ti dọ̀dọ̀ ṣé wù ẹ̀ ló ti ṣe mistake ó fẹ́ ṣe ó ní bàbá abániṣe lọ́dọ̀ ó lè sọ fún ọgbẹ́ bàbá abániṣe báwo lọ́wọ́ ayé mi ó ti gún régé ó ní tí bá ṣe tán ìmọ̀ sọ fún wọn tó bá ṣe tán nǹkan tó ṣe ń wò sàbámọ̀. wàlá ya'malu shay'an illa bi'iznihi min zawajin. èyí tó fẹ́ fẹ́yàwó nínú mùrídí àbí mùrídí tó fẹ́ lọ́kọ tí ó lè sọ fún ṣéwù rẹ̀ ó ṣe rẹ̀ ló. awi sàbárì. farabalẹ̀ ìdí tó fi ṣe rẹ̀ lóhùn rẹ̀ sàwádìí ìwọ tó fẹ́ fẹ́yàwó. ọkùnrin tó fẹ́ fẹ́yàwó wọn a máa wo búrùjí. ìràwọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. wọ́n á wo ìràwọ̀. gàmẹ́yìn sì la ní. wọ́n á sọ wọ́n á wo irú ìràwọ̀ wo ni ìyàwó rẹ̀ ń lò wọ́n á wo irú ìràwọ̀ wo ni ọkọ ń lò. níjọ́ míì ọkùnrin á fọ́ọ̀lù sómi níjọ́ míì obìnrin náà fọ́ọ̀lù sí. sì lè fọ́ọ̀lù síná. tó bá fọ́ọ̀lù síná rí ìran náà rí àti máa yí wọn sí dàpọ̀ wọ́n bá dàpọ̀ wọ́n sàbámọ̀. kò sì sí bí ìran máa yí
àti náà yóò ti lọ ṣe wọ́n padà túká dábò àfúkọ̀ ní ó padà gbẹ̀yìn. atẹ́gùn náà wà. ìwọ tó wá játẹ́gùn ìwọ tó jẹ́ àwáyé tó tún wá lọ fẹ́ náírì yẹn ó ṣe náírì tó fẹ́ ó jẹ́ náírì kékeré kò sí ìran atẹ́gùn láyé yóò padà parú lọ́bẹ̀. padà pa náà ni mà í. tó bá lágbára. àmọ́ torí wípé ṣéwù rẹ mọ gbogbo nǹkan àfi kó o fi tó o létí kó bọ́ wò ó wò pé ṣéwù tí mo fẹ́ yìí ni àbírú bẹ́ẹ̀ kọ́ ìwọ tó o bá ti kọ̀ tó o ṣe bẹ́ẹ̀ níjọ́ tó o bá gbé igbági ó kú ibi tó gbé lọ. mísàwájì. àfi kó o lọ mọ irú ta ni o fẹ́ fẹ́ tó bá mọ irú ta ló fẹ́ fẹ́ yẹn tó o bá mọ tí o yí o àfi kó dọ́dọ̀ ṣe wù ẹ́. mísàwájì àwọn sàbàdì. ìtẹ́lómi fi tán sọ́nà nù ẹlòmíì fẹ́ lọ láti látòkè ihò yìí náà ńlẹ̀kọ́ àbí ńlọ́bàdàn. bí ẹ sáré lọ jàre bàbá abánisẹ́ òkú ni mọ̀ bí ẹ sáré lọ àárín ibi tó ti lọ tó ti déhùn náà tẹ̀sán náà nítorí pé kò lè sọ tó ṣe wù ẹ̀ ṣébí ṣéwù ló pọn sáà tó gbọdọ̀ lọ. gbogbo bàtà ń sọ yìí ó ní sàfà kó o tó lè máa rìn wípé gbogbo tí ń bẹ lọ́nà mo tẹ̀ ẹ́ àfi kó níbi tó tẹ̀ fà. àwọn sàbàdì. kéèyàn tó lè máa rìn pé bàbá abániṣẹ́rè wọ́n wà lọ́rin wàláhì wọ́n wà lọ́rin mo sọ ní last week bàbá wà lọ́rin wọ́n wà bí sàádà mo wá rí mọ́tò wọn tí táyà rẹ̀ ṣe bákan àti àwọn bíbọ́ nẹ́ẹ̀tì mo ní akáàkùnrin àti òsì wọ́n ní níbi àárín kan ní ẹni tó wọ àwọn níbi kan ó ṣe mistake tí èèbá ṣe ṣe wù ní wọn tó bá lọ jẹ́ mùrídìí mọ́ tí ó bà ní. ìdí tí mùrídìí mi fi tán sọ́nà òun ni wípé jẹ́ ń fi bò fún àfáà mi jẹ́ ń fi bò fún ṣéwù mi ní táyà rẹ̀ fi bàjẹ́ náà. àwọn sàbàdì. ìwọ tó jẹ́ mùrídìí tó ń gbọ́ mi tó mú bàbá abániṣe láṣáájú má fọwọ́ bẹ́ẹ̀ mú wọn ayé òye ó kàn tán ẹni tí yẹn bá ń tẹ̀lé wàá tẹ̀lé tinú kan ọkàn kan torí tó o bá wọ́n tẹ̀lé wọn tinú kan ọkàn kan ìwọ ló padà jábọ́ mọ̀lára ṣàbẹ̀ káàdì. Addasallahu sirrahu. ẹ̀ ti máa ń pariwo kàdá náà láwù sirrahu. Addasallahu sirrahu. ọmọ kan tẹ̀lé wọn jọ kan wọ́n wá fẹ́ rìn lérí omi ṣàbẹ̀ káàdì wọn sọ fún wípé máa dákọ̀ ya Abdulkadir ya Abdulkadir ya Abdulkadir èmi máa fi ọlọ́run ọmọ náà máa wò pé níṣẹ́ máa dákọ̀ ọlọ́run dàrẹ́ wọ́n wá jọ ní ìlérí omi ó bá tẹ̀ kan náà ó bá fi ya Abdulkadir yẹn máa ń dákọ̀ ya Allah àṣọ ti tẹ̀lé. àmùrí bí àmùrí láyé gbóríjòkó ìyàbọ̀. ìtayé ọmọ bàjẹ́ òjò báwọn náà lọ ṣé wùtù ní síwájú lọ gbáà àwọn wá wẹ̀yìn wípé kéèyàn ti sọ tẹ̀lé yàn wípé nǹkan kan ṣe ń bẹ lẹ́yìn àwọn wẹ̀yìn káwọn wò pé lágbájá ń kọ́ wọn rí mọ́ ni kí ló sọ ọmọ tí ń tẹ̀lé mi sẹ́mi gẹ́gẹ́ bí ṣé wùre àwọn wá padà sẹ́yìn wọ́n tún wá rí jìnnà gbáà. àmùrí bí àmùrí láyé. kan láàrin jìnnà wọ́n kàn án wọ́n rí bómi ti fẹ́ tẹ̀rì ẹnu rẹ̀ ní ti ń lọlẹ̀ lágbájá ṣe bí mo ní o máa dákọ̀ mi ní o dákọ̀ mi mọ́ ni wọ́n ní bàbá ń bàtà láàrin kan ni mo ní máa dákọ̀ ọlọ́run wọ́n ní fàkúrò bí àmọ́rí láyé máa kọ́ mi kú ní àjẹ́ fàkúrò bí àmọ́rí láyé máa kọ́ mi kú ní àjẹ́. tó wà ń bí tó ń fà ní ẹ̀mẹ́jì bá bàbá abániṣe tó fi ń bá wọn lò ọkọ̀ tí wọ́n ti ṣí ti ń lọ ìwọ ni kó má jàrà rẹ lẹ. àwọn sàfàrí àwọn kùrúùjì. ẹlòmíì fẹ́ jáde náà ni ó fẹ́ jáde ní sọ fún wọn jàre ṣé gbogbo nǹkan ni wọ́n mọ̀ nípa mi bí wọ́n bá mọ̀ gbogbo nǹkan nípa rẹ gbogbo aburú tí wọ́n sì yóò sì ṣe ọ́. àwọn tó kú lé. ó tún wá ń bọ̀ wálé ó lè gbé sẹ́wù rẹ̀ bí akáàfin là ètí ń bọ̀ nílé àwọn ni wọ́n sọ fún ọ pé ó ti tásìkò àwọn wọ́n sọ fún ọ pé kì í tásìkò àìlè sọ fún ọ pé ṣé wàhálà ṣé wà pọ̀ ṣé wọ́n mọ̀ sọ fún pé tìbí ni àìlè sọ fún ọ tó ń sọ ọ̀hún àgbákò tí ó sì yàn yóò sì bá ọ. àwọn àtìlájẹ́. ìtẹ́lómi fi ṣe rí ibú òun lélẹ́yìn
ẹlòmíì kọ kádàrá dáadáa wá láyé ó kọ wáyé àmọ́ sí lérètí ọ̀rọ̀ tí ń sọ yìí yóò máa yí àwọn tí ọ̀rọ̀ bá yé yóò máa yé wọn. wọn a máa fògùn kọ́lé tó bá yẹ kó mọ̀ kó lọ́mọ. lọ́mọ ògùn tó dájú tó fi kọ́lé ń bẹ. gbogbo ẹni tó bá sì sunú ilé náà wọn a máa lo kádàrá rẹ̀ kódà kò sí tó lè ní láyé yóò di òfo. ọ̀rọ̀ tí ń sọ fún ọ yìí ó ṣẹlẹ̀ sọ́mọ yá àbí kan ni o gbogbo tó kó wọlé náà ó padà tó fóni. ó lóyún oyún náà bàjẹ́ wọn ọmọ náà nítorí inú ilé òun ó ti ní tí wọ́n ti rí mọ́ bẹ́ẹ̀ kódà àwọn tí à ń pè ń tẹ̀bílíkì mo fi àlùfẹ́ áàlì gbà wọ́n gba ilé náà ọ̀rọ̀ tí ń sọ yìí ògidì ni mo lè júwèé láyé lẹ́sẹ̀ wọ́n gba ilé náà first room second room nígbà tó òsì ta wọ́n ta tẹlifíṣàn nígbà tó sì ta wọ́n ọlọ́run ni wọ́n tún padà ta bẹ́ẹ̀dì ọlọ́run ni wọ́n ta kọ́tìnì ọlọ́run ni bẹ́sẹ̀ ni wọ́n ń jẹ tẹ́lẹ̀ kan àpàdà rí ìkẹta fi jẹun mọ́. àwọn àṣìláṣẹ́ lẹ́yìn pé wọ́n tẹ̀jì ilé ó ní ṣéwù tó lè bèrè pé ṣé kí lọ sún léyìí ṣẹlẹ̀ tí mo lè gbé ní ṣẹlẹ̀ tí mo lè gbà ní. wọ́n wò pé mo lè túùsì fún àmì náà ó dáa kí n tújú òun mọ̀. àwọn astrology wọ́n máa ń pe kíní kan ní astrology wọ́n máa fi ń wo nọ́mbà ayé yẹn ìlú kọ̀ọ̀kan tí kò wá lè gbé ìdásítì ẹlòmíì ò ti tún fi gòkè jù báyìí lọ ìlú yìí nítorí pé nọ́mbà tó wà ńbẹ̀ nọ́mbà tó wà nínú ayé rẹ̀ ó ju nọ́mbà ìlú yìí lọ àbí kí nọ́mbà ìlú yìí jù lọ. kẹlòmíì kan kú ó fẹ́rẹ́ yóò rí ibi tóun bá tíráfù kínkínní á sì ti máa ń bò òun yóò máa láwọn àjẹ́ ni ó pè fún àwọn àjẹ́ ó sì nǹkan mú àmọ́ ṣé ìwé tó sọ fún tó bọ̀ wò ó kọ̀ yìí sí ayé rẹ̀ yẹn sì ń sálọ. àwọn àṣìláṣẹ́ àwọn mọ̀hálà tọ̀tí. àwọn mọ̀hálà tọ̀tí táyà ẹlòmíì tún fi bàjẹ́ òun lélẹ́yìn. ṣéwù dàsún kí ní kà ẹlòmíì lọ́ọ̀yìn ọ̀rẹ́ ntẹ́mi òfin lọ́rẹ́ nù wàláyé yìí. mẹ́nìkan máa ń. mi lọ́rẹ́ mo kàn lọ́rẹ́ púpọ̀ àmọ́ I don't keep friends mi ní tí ẹ fẹ́ pé tẹ́ ẹ bá ti rí ẹ rí ẹ lè wá pẹ̀lú ọ̀rẹ́. ọ̀rẹ́ bò wí kó sùn. mi ní ẹlòmíì fẹ́ yàn ọ̀rẹ́ kò lè sọ fún ṣéwù rẹ̀ nítorí rẹ̀ ti kà nù nítorí pé tóun gbé bọ̀ ò mọ rú ó jọ ti àbí ò jọ ti ẹ ọ̀rọ̀ tí ètò ń sọ yìí ó dá mi lójú tí mo rí tán ni nítorí ẹni tó bá jáde gbogbo nǹkan ni ó mọ rí mo láwọn ọmọ tó lọ club ni wọ́n kàn tó wọn ẹ̀fọn lọ mọ́ níjọ́ tí wọ́n wá ṣe wá sí kò gbọ́ ó bá lọ club nígbà tó lọ club ó dé ìrì nọ́mbà rẹ̀ lọ àfọ́ ti pàdé ọkùnrin kan ní club tóun jẹ́ alágàbàǹgebè ìfẹ́ alágàbàǹgebè yẹn tí mo bá tú ìmọ̀ tún sí sáré kù ìmọ̀ tún sí lísù gbogbo wọ́n wá mú ọkùnrin wọ́n ní sáré kù òun ti wá sọ láì tí fi kọlù òtúsọ́nù wọ́n wá lọ tíráàkì gbogbo nọ́mbà yẹn àwọn tó ti fi kọlù yìí wọ́n lọ tíráàkì ẹ̀ ọmọbìnrin tó ṣẹ̀ṣẹ̀ pàdé tí èkọ́sẹ̀ kan wọ́n pe àwọn kètè méje mẹ́ta wọ́n wá tírèsì nọ́mbà rẹ̀ lérí tíráàkì wọ́n wá gbé ọmọ ńlọ ìgbà tí wọ́n ń gbé lọ lọ́rẹ́ rẹ̀ bá ń pè mí bàbá nǹkan báyìí ló ṣẹlẹ̀ kí ni níjọba ibi mo sọ fún ẹ má lọ àmọ́ ńgbà tí mo dáko bàbá bá ní ṣe ẹ̀ sì pariwo ṣé wò ó nígbà tí mo dáko wọn tí mo fi bẹ̀ lọ́wọ́ ní ìsàkàkà nǹkan sọ pé yá sí ìdí àlè náà ọlọ́mọ sàwọn làwọn bá ní ṣe ọlọ́run kò sì máa yá bìí ọlọ́run ní kí wọ́n sọ ọ lẹ̀ àmọ́ tí ò bá ní mú wa ìyá tí ò jẹ́ tiẹ̀ ó jẹ́ tiẹ̀ títí láéláé yóò ṣòfò ìwọ tó bá fẹ́ yàn rẹ èèyàn máa ń jẹ́ kí sẹ́wù yẹn mọ̀ ìwọ mùrídìí kò jẹ́ kí sẹ́wù rẹ mọ̀ gbogbo tó ń ṣe ìdí ń kàkalẹ̀ yìí ayé lórí ọmọ jáde gbogbo tẹ́ ń kàkalẹ̀ yìí ni tèmi àmọ́ tó o bá lọ díwọ́ rẹ̀ ó ṣokùnfà. àwọn ìṣẹ̀dáàlì bẹ̀rẹ̀ mi. àwọn ìgbàlẹ̀ bíbí ẹlòmíì ìmọ̀ níwájú kò jẹ́ kí sẹ́wù rẹ̀ mọ̀
kí làwọn ṣe wù wá kí ló kàn wọ́n pẹ̀lú ìyàmú ṣebí súnfì nìkan làwọn ó dà bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ pé tó máa ń sànyàn àbẹ́jù ìsànyàn kéèyàn tẹ̀ nínú bẹ́ẹ̀ bá mọ̀ bóyá kan lè dà àbábù dà kéèyàn kànyàn lábù bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ pé bàbá abániṣe wọ́n kúrú àbí òkú bàbá abániṣe kéèyàn kàn wọ́n lábù kò yóò mọ̀ bó ti mọ̀. àwọn ìsìnká lè bẹ̀rẹ̀ ilé. kéèyàn máa ń dọ̀ bàbá abániṣe kéèyàn máa ń ní bíà súnfì nìkan ni wọ́n mọ̀ lọ́kọ̀ kan máa ń gbà ní wọ́n mọ̀ èyí sọ. àwọn ìsìnká lè bẹ̀rẹ̀ ilé. ikú kó bá mú yí dí mi ń wá mímọ̀ ní wàfà kò lè sọ fún ṣéwù ẹgbẹ́ akáǹfùlà kí ni yóò yé tó wọ́n sọ fún ẹ pé agbára tiẹ̀ ò tí ì gbé ilé amóníhàn ó ní kọ́ lọ sàkúrú sọ 41 ọmọ àtàrẹ 41 àti gbogbo kan ọpọlọ wọn ti dọ́ta. àwọn ìsìnká lè bẹ̀rẹ̀ ilé. wọ́n ti ní kọ́ lọ fún pé èyí yẹ kún wọ́n wà ní ẹsẹ̀ ìníye báyìí ẹsẹ̀ báyìí pẹ̀lú báyìí ó ti ní bí wọ́n ti sọ ó lè lọ bá ṣéwù rẹ ó lọ ń wá ìyá múnà síbí náà ó lọ ń wá àkọ́ ikú ọ̀rọ̀ tí ń sọ yìí gbogbo tí ń sọ yìí kò ní wọ́n pé àkọ́ ikú mo ti wá ọmọ tó sàárì ọmọ Ògbómọ̀ṣọ́ bàbá ọmọ Ògbómọ̀ṣọ́ ń tò sí àyínà àkọ́ ikú gbogbo àwọn bàbá rẹ̀ àtàwọn ẹ̀gbẹ́ wọ́n máa ń kú lọ́dọọdún wọ́n wá mú ẹ̀sìn pàṣípà lọ́hùn bẹ̀ wọ́n. Allahu Akbar. wọ́n wá mú òun nìkan wá ló kù wọ́n wá mú wájú àfa ńlọrin pé àkáǹfò la àfẹ́ ìkẹlẹ̀ ètò ikú. tọ̀ ẹ máa ń wú èwe kúkú o wọ́n wá mú wá ìgbà tó ń mú wá òun wá lóhùn wá mọ̀ kò lè sọ fún àfa rẹ̀ kan fi sí lọ́dọ̀ wọ́n wá kọ́ ní àkọ́yí àkọ́yí kò sì kọ̀ yìí kò pé oníṣíṣà ọjọ́ méje ni wọ́n máa fi sà ó wá wọlé àkọ́yí kù nígbà tó fi dijọ́ keje báàmì ọmọ yìí ti jọ àlùjànnú nítorí ọ̀pá àti gbogbo ohun tí wọ́n gbélé lọ́wọ́ òpé tí àmọ́ yìí pé wọ́n já sí pé ọmọ yẹn ti fi hàn ṣéwù rẹ̀ ó ti mọ̀ ibi tí wọ́n kólé ọlọ́wọ́ yóò ṣe kí ni ìdílé àdáhùn àdáfà nígbà tí wọ́n ti dọ́ méje àkọ́yí kù yìí padà fẹ́ tẹ ọmọ yìí padà jọ àlùjànnú kí mo lọ́ba yọ̀ ọ́ nígbà tó fi dijọ́ kẹjọ ọmọ yìí padà jáde láyé. àwọn ìsìnká lè bẹ̀rẹ̀ ilé. ìdílé tí wọ́n fẹ́ tó parun ó padà ṣe kí ni. padà pa ọ́. gbogbo ẹni tí ìdílé rẹ̀ ò ní parun kó pariwo ọlá. Allahu Akbar. àwọn Kùránì. ẹlòmíì fẹ́ sa Kùránì kò jẹ́ sẹ́wù rẹ̀ mọ̀. gbogbo nǹkan tó o bá fẹ́ ṣe kò jẹ́ sẹ́wù rẹ̀ mọ̀ mọ́ bọ̀. àwọn síkìrì tà ń ṣe o fẹ́ dá akọ Ọlọ́run o fẹ́ mọ ìsìnmí o fẹ́ mọ ọkọ Ọlọ́run o jẹ́ kí sẹ́wù rẹ̀ mọ̀ bó o bá ti lọ sínú ìyá ìwọ ló mọ pọ́blẹ́mù ẹ̀. àwọn kìdì máa ṣe bí sàwé àti àwọn èrè sáré. ta ló fẹ́ sórí ayé àtọ̀ ẹni tó bá fẹ́ sórí ayé àtọ̀ kó má dìde lọ bìkan kó sì jòkó. mo fẹ́ sórí ayé àtọ̀ mo ò gbọ́dọ̀ kó omi tó wà mọ́ wá náà ọ̀rẹ́ méjèèjì. ẹlòmíì ti sùn sọ́ọ̀nù àmọ́ ẹ̀ náà ọ̀rẹ́ méjèèjì rọ́jú náwó kó ayé àtọ̀ òun rẹ̀. wá náwó méjèèjì. bàbá sọ pé la ilaha illallah. Kí ló wí? àwọn gidi máa jẹ bí ìsàwé àti àwọn wẹ̀rẹ̀ láàrin. ìdí ń dáadáa owó lẹ́yìn wípé ẹlòmíì ń bẹ kídímà tó à ń ṣe yìí kò mọ́ bí ti ń ṣe kídímà òun yóò tún wá lọ́dọ̀ ṣéwù yóò tún lọ́ọ́ ṣe kídímà ń ba yá rẹ̀ jẹ́ àìdúró lójú kan òun yóò jẹ́ lómi náà wí. gbogbo àwa tá a jẹ́ mùrídì àfi ká dúró lójú kan nígbésí ayé wa lè fi tòrò bá a ti fẹ́. àbá Ádámù. ẹ̀jẹ̀ àkúnlá. ó ti pé ọjọ́ yẹn ti lọ gan. ukọ́dì mùsàsì aláàkèwà lédè wà iná lánàá mi wà lédè lọ́rìnzá.
níbi òkọ́ dé mọ́ ustaasi kò sí tí mo fẹ́ sọ fún ustaasi mọ́ mo ti sọ nítorí ọjọ́ ti lọ bógámù mi tún kù bàbá ń bọ́ sókè gbé bàlá. bọ́lùkùn ṣàbí kàbá tí lọ ìlà tó bá. gbogbo àwọn táwa ń bí ta jẹ́ ṣéwù ẹja fi bẹ̀rẹ̀ ọlọ́run ló ṣéwù wa torí tó bá dọ̀la á padà jẹ̀ka ní tí kò wá ń ṣe lónìí à ń kọ tí àkàlẹ̀ ní táwọn ọmọ wa fẹ́ kà là ń kọ ní tó ń kọ kalẹ̀ wá ronú tó ń kọ ṣé tó bá dọ̀la ọmọ rẹ bá ń kà á ṣe tí ó ṣàdúrà bí tó ṣe pèlè ọjọ́. fàyídà gbọ́dọ̀ ṣe ọ̀gá alámọ̀tẹ́fọ́ àlè. gbogbo ṣéwù ni mo wí tí ò bá fi bẹ̀rẹ̀ ọlọ́run lò ó kò sí ní tó lè fi dì yóò padà kábàámọ̀ kò sí ọgbọ́n tó fẹ́ dá sí mi tí ì fẹ́ mọ̀ ìwọ ṣéwù ìwọ mùrídì mo kà yẹn ìwọ ṣéwù sí mùrídì ìwọ náà kò sí tó lè fi dì í mú táyà rẹ ò ní fi bàjẹ́ àtọ̀hún rẹ òun ni kò lo èrò ọlọ́run. bálùkùn ṣàyẹ̀wò bá ti lọ ìlà tó bá. kò sí kankan tí ṣéwù lè fi lò ó pẹ̀lú mùrídì nítorí wọ́n pọ̀ níwájú rẹ lọ jàrá àmọ́ tó lè fi lò ó tó fi fáyà àtọ̀hún dé àwọn náà ìbẹ̀rù ọlọ́run. fàyídà gbọ́dọ̀ ṣe ọ̀gá alámọ̀tẹ́fọ́ àlè. níbi tá a dé yìí bí tá a dé òun náà ni wípé a fẹ́ ṣàdúrà. òun náà ni wípé a fẹ́ ṣe àdúrà. ọlọ́run o